Number 3. Ó wà ń bẹ̀ ó ló kẹ̀yìn sí wọn ó dẹ̀ ń gbọ́ tí wọ́n ń ṣe sound tí wọ́n ń fúnra wọn ní doggy. Ó dẹ̀ ń sọ fún gbogbo ayé pé it was not intentional. Ó ní plan. And at the end of the day, the thing tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin mẹ́ta ó dé ọ̀dọ̀ Lande. Ṣé àǹjọ̀nú angel àbí a ghost ló wọlé record tó fi dé ọ̀dọ̀ Lande? Ma bóyá kẹ́ bá wà ní wípé wọ́n bára wọn ṣe doggy nínú kitchen. Okay. Bóyá kẹ́ bá mi invite Lande. Màmá kò tí ì débi tó jẹ́ pé bàbá tí ní pé wọ̀gán fún àwọn ní head. O tí ṣàlàyé bẹ̀yẹn. Ó ti sọ fún yín ó exonerate ara ẹ̀. Mọ́mí ṣé mo lè sọ̀rọ̀? Yes. Ẹ mọ̀ pé mo wà tipsy ńjọ́ yẹn mi lè parọ́ fún yín mi ìṣọlọ́tí. Mo wà tipsy mi ní parọ́ fún yín. So torí ẹ̀ ló dẹ̀ ṣe torí ẹ̀ ní Marigold ẹ̀ ṣe ń bọ́ǹbù ọtí mọ́ mi bọ́ǹbù. Ó mọ̀ pé mi ò mọtí mu. That shouldn't be anyways. I believe you've learnt your lesson. Mommy mi ò mọtí mu rárá. I know, but that shouldn't be an excuse. I know. Hold on. Another question. Nígbà tí ẹ wá ṣe truth adìẹ yẹn tán, wọ́n wá ṣe wọ́n wá lọ. How many days after ni Dara wá pè pé òun fẹ́ jẹ pizza? How many days after? Mi mọ bóyá bí ẹjẹ ń wo ná. No, Dara kan ló pè o. Marigold, only Marigold push Dara. Ó push Dara. So that means they were together. Yes, ó push Dara. They were together. Bí kéèyàn sọ pé yá pé sọ pé mo fẹ́ jẹ nǹkan báyìí. Ada fún point mo fẹ́ mú jáde níbẹ̀. Ada fún yín. Mi ò ní wá yín tí ma. Baba tí ma gbọ́ mi. Nígbà tí you have found out that is Lande's wife. Yes. When Dara now called you again, why are you giving her attention? Thank you very much, ma. After when they've done what they have done to me, which I know that I'm in their net. Me more plot because again, you know what your plan ni. Me more plot tí wọ́n máa gbé jáde fún mi. Bóyá wọ́n máa lọ yí sí rape ni o. Bóyá wọ́n máa lọ fi tarnish image mi lọ́dọ̀ ọkọ wọn ni o. Pọ́sì ẹjọ́ nítorí Ọlọ́run. Marigold ṣé wọ́n nìyẹn? Marigold. Bẹ́ẹ̀ni ma. Láti gbà yẹn. Bàbá tí bá mi mute go. Okay. Marigold ṣé wọ́n nìyẹn introduce ààrẹ? Bẹ́ẹ̀ni ma. Ta ló pè ṣé bọ̀bọ́ yìí ló pè ẹ́ bàbá tí ló pè ẹ́ pé wá lé mi àbí wọ́n ló pè fún bọ̀ wá lé wọn? Má parọ́ ń bí o. Má parọ́ ń bí mo burú sá gan mo burú sá gan. Mi ní parọ́. Bẹ́ẹ̀ni mi ò ní parọ́ mo dẹ̀ máa ṣàlàyé bí everything ṣe jẹ́ because bó ti bí ó máa ṣàlàyé má rush mi Esabod ló wá ló ń bẹ sọ̀rọ̀ nígbà tó ló ń bọ̀ wá lé ẹ̀ ǹjẹ́ ó sọ fún pé òun mú ìyàwó Lande bọ̀. Rárá. Kí tó fi mú ìyàwó Lande lọ síbẹ̀ tó dẹ̀ mọ̀ pé ilé ọkọ ló wà. Ọjọ́ yẹn a jáde ní a lọ ra nǹkan ní sáìdì Ọmọlé èmi àti bàbá tí dẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa so mo wá rántí pé wọ́n sọ pé àwọn ti kó wá sí Ọmọlé mo kọ̀ wá lọ mí pé wọ́n pé bí mo fẹ́ ṣe launching àbí bóyá ọ̀rọ̀ MC àtọ̀ mi ò sọ̀rọ̀ MC àbí mo pè wọ́n fún MC rárá mo wá ní àpé bàbá tí mo dẹ̀ wà ní àdúgbò yín níbo lọ́dọ̀ yín kí n wá kẹ́yìn and that is the first time tí màá lọ sílé wọn location láti máa ń pàdé tá bá dẹ̀ pàdé location ọmọ ìgbà mi ó máa róúnjẹ fún mi tó bá jẹ́ time tèmi náà fẹ́ róúnjẹ mo máa ń bá wọn róúnjẹ dání so mi kì í pè wọ́n pé bóyá mo pè wọ́n pé mo ní ìdíwó kọ́ fún mi lówó never. Okay. So mo dẹ̀ pé wọ́n lọ́jọ́ yẹn nìyẹn ní pé àbábá tí mo wà ládùúgbò yìí ṣe ẹ wà ńlé àwọn aláwọn wà ńlé wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ bóyá mo mú yàn bọ̀ mo kàn ní mo ń bọ̀ mo fẹ́ wá kẹ́yìn ní tilẹ̀ tọ́lọ́run bá dẹ̀ ṣe débẹ̀ wọ́n dẹ̀ bèrè pé àpéta ni ẹni yìí wọ́n á ní àpé ọ̀rẹ́ mi ni tó dà mí ìtẹ̀sọ́ pé dá mi orúkọ ẹ̀ gan mo kàn ní ọ̀rẹ́ mi náà wá ní òkè. O yìí torí sẹ̀ pé ìyàwó Lande ni. Mi torí sẹ̀ pé ìyàwó. Mo náà dẹ̀ mọ́. Mi mọ̀ bóyá wọ́n mọ̀ra mi lè parọ́ mi mọ̀ bóyá wọ́n mọ̀ra so bí mo ṣe wá dọ́dọ̀ Lande bí mo ṣe dọ́dọ̀ bàbá tí
bàbá tí òun ṣọlọ tí wọ́n mọtí lẹ́yìn kan smoke mo á ṣínú fíríjì wọn mọ̀ mú ìwọlé mo á ṣínú fíríjì ọpẹ́ bàbá tí ẹ̀yin ò tẹ̀ ní ọtí sílé tí something like that wọ́n dẹ̀ ní ó mọ̀ pé mi ò ṣọlọ tí mi ní ọtí sílé bí soda water bí nǹkan làwọn nílé meanwhile àwọn náà prepare láti dáná wọ́n fẹ́ dáná so bí mo ṣe wá sọ wọ́n pé èmi máa mú nǹkan ọ̀hún wọ́n dẹ̀ fún mi ní wọ́n pe driver wọn wá wọ́n fún driver wọn ní ATM èmi àti driver wọn la jáde la lọ sí. jọjọ pause ìgbà tẹ délé ẹlẹ́fẹ́ mutí ó wá lóhun ò lọ tí ń lé. bẹ́ẹ̀ni. ó wá fún ta ló fún driver ní nǹkan àbí bàbá tí ló lọ́rọ̀ tí. rárá bàbá tí pé driver wọn wá wọ́n fún wọn ní ATM wọ́n wá ní kémi àti driver wọn ká lọ ra nǹkan tí a bá fẹ́. So a dẹ̀ dé store a dẹ̀ ra mo dẹ̀ ra drink. ẹ jọ̀ọ́ má bínú ṣé Dara tẹ̀lé ìwọ àti driver lọ àbí ìwọ àti driver lẹ́jọ́ lọ. èmi àti driver la lọ ra drink. ó wá fi bàbá tí àti Dara sílẹ̀ inú ilé. bẹ́ẹ̀ni mà. okay. So ìgbà tí a wá dé bàbá títí wọ́n ti prepare iná dídá so wọ́n ní àpé ẹjẹ èmi kò bọ́ síbẹ̀ ntèmi mo kàn wọ́n ní àpé kí lẹ fẹ́ ṣe wọ́n wá ní iṣu àtẹ̀yìn pé ká ṣe iṣu àtẹ̀yìn náà pé àwọn ní iná fún oúnjẹ ní pé àwọn máa ń jẹun. mọ́mì irọ́ ló ń pa o. bàbá tí hold on má sọ ipe má gbé Bible dání hold on má gbé Bible dání mi ò lè bí okay mo ti gbọ́ máa má bínú. wait Marigold hold on. Baba T, let her finish talking. You have your opportunity. Either is your word against us or her word against yours. Just wait and listen. To okay, Mama, jot point down, jot point to my react down. Okay, ma, Emma Binu. No, don't interrupt her. So, ade day. Nígbà tí farabalẹ̀ èmi náà ní ìbéèrè tí mo fẹ́ bi ẹ́ léèrè o. Okay, ma. Ìwọ àti driver ẹ lọ ra kìnìkẹ́ tó fi mú ọ̀rẹ́ tó mú wọlé tó fi fílẹ̀ pẹ̀lú ọkùnrin. Ma mi ò ní any intention àbí bóyá kinní kan mi ò gbogbo nǹkan tí ó bá yín pé bóyá tí nǹkan bá ṣẹlẹ̀ èèyàn kọ́ ṣàmọ́ máa ro oríṣiríṣi mi ní intention pé bóyá mo fẹ́ lọ mo ní anything. Àjòjì ló mú wọnú ilé rẹ̀ ó wá fẹ́ lọ ra nǹkan kéde tó mú ó ṣe máa fi obìnrin ìyàwó lélẹ̀ pẹ̀lú single man is a question. Tí ìbẹ̀ pé ó ti wà pre-planned. Kò sí kankan tí mo replan mo ṣe gbé Bible mo ṣe gbé dání. Ọ̀rọ̀ Bible kò mí rẹ̀ ní ti gbé Bible ìwé lásán ní sí scripture. Ìtí mò ń bí ẹlẹ́rìí ni wípé kí tó fi married woman ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀ pẹ̀lú single man nínú ilé tó dẹ̀ séyàn kankan mí ń bẹ̀. Mo filẹ̀ mi ìgbà tó ní pé ká lọ rọtí so wọn dẹ̀ ní pé ká wọ́n dẹ̀ ní à. Ọ̀kadà lẹ́gbẹ́ ni tí ó gba èèyàn mẹ́ta ṣebí mọ́tò lẹ fi lọ rọtí. Bẹ́ẹ̀ ni mà. Kílé tó sọpọ̀ rẹ̀ mi jẹ́ ká lọ rọtí. Mi ìró dé gbogbo bẹ̀yẹn mà. Kí ni association ẹ pẹ̀lú Lande? Mo jẹ́ bí manager then adé bí family friend ṣá. Ta ló gbé Dara fún Lande? Mi ìgbé Dara fún Lande ó mọ Dara ní ọ̀dọ̀ mi ni because mo ṣe ìfẹ́ kékeré. Ó mọ ọ̀dọ̀ ló ti ní ti Dara. Bẹ́ẹ̀ ni mà. Okay fine okay máa sọ̀rọ̀ ẹ lọ. So bá ṣe dé níbi tá ti lọ ra drink so mo wá bí mo ṣe gbé drink yẹn lẹ̀ a gbé sínú fridge because kò tutù so mo wá ń dáná like wọ́n á fọwọ́ kan dáná ní kitchen because kitchen náà ni everybody náà wà so a wá ń sọ̀rọ̀ lọ so bàbá tí wọ́n á sọ̀rọ̀ pa ìyàwó wọn something like that wọ́n ṣà ń sọ̀rọ̀ like kan tí àwọn wọn ṣe kìnnìkan oríṣiríṣi so from there ni Dara wá ní à pé eléyìí tá fi tí gbogbo ẹ̀kọ́ ṣe dọ́ọ̀bá pé kìnnìkan ká ṣe truth or dare. Ta ló kọ́kọ́ suggest truth or dare ṣé bàbá yìí ni àbíta ni. Mo ṣe bàbá tí Dara ló suggest pé ká ṣe truth or dare. Wọ́n ní wọ́n ló suggest pé ká ṣe truth or dare kí lẹ ṣe débẹ̀ kí lẹ rò débẹ̀ kí ni intention yín láti lọ sí ilé ẹ̀ tó fi di ọ̀rọ̀ truth or dare tẹ́lẹ̀ fokó lóko gbá game. Mi ò ní intention kankan mà. That make pé wàhálà tí ń ṣe 3 sums ti pẹ́. Mi ò bá ṣe rú ẹ̀rí. Tó bá ṣe rú ẹ̀rí. Okay accepted. Dara dé pé kẹ́ ṣe truth or dare. Kí ni wọ́n wá sọ?
èmi ò sọ̀rọ̀ mo wá ní à pé mo wá sọ sípè mo ní bàbá tí ò kí ń mu ọtí ó wá ní àgbà tí wọn kí ń mu ọtí pé ṣèbí 2 option ni wọ́n dẹ̀ máa fowó bẹ́ẹ̀lì ara wọn. ok kó fi owó béèlì ara ẹ̀ ṣé kíkí tó lọ kí nìyẹn ìdásí pé aṣẹ́wó ni ìwọ àti Dara ń ṣe kiri this is baba setup ó wá try láti lọ ṣe damage control ok ìgbà tó wá sí ọ̀rẹ́ ẹ̀ ní pé kẹ́ ṣe truth or dare tó wà related mọ́ okó àtẹ̀pọ̀n kí ni èsì fún tí ó yẹ kí ìwọ sọ fún Dara sí ìyàwó ilé. mi ò fẹ́ mi lè para mi ò fẹ́ ní ìsìn mo dẹ̀ bàbá tí ni ó yá like adẹ̀hún pé kí báwo ni géèmù yẹn ṣe lò. ìwọ́dẹ̀ bọ aṣọ níwájú ọlọ́run àti ènìyàn nítorí bá ṣe yàn ń parọ́ fẹ́mi o. ní ìbọ́ṣọ ní ìbọ́ṣọ. ta ló kọ́kọ́ ń fi okó ẹ̀ ṣeré. ta ló lẹ́yìn tẹ́ mute ara yín ẹ má yẹ ń já yín lẹ̀ o. ta ló kọ́kọ́ ń fi okó ẹ̀ ṣeré nínú ìwà àti Dara. mi ò fọ mi fi okó wọn ṣeré. lókè ta ló ṣe bàbá tí wàá bọ́ ṣòkòtò. kò tí ì dé gbogbo bẹ̀yẹn mà. ó kì í máa sọ̀rọ̀ lọ. bàdẹ̀ ṣe ń ṣe game bọ́dẹ̀ ṣe ṣàlàyé èmi fọwọ́ kan dáná bí mo ṣe bọ́ ṣe ń ṣe géèmù yẹn náà wọ́n fi ọwọ́ kan ṣe géèmù. ilé tó fi ń dáná nílé ọkùnrin tó òde rí wáyé tó fi di pé wọ́n ló ń lọ kitchen tó lọ ń dáná níbẹ̀. ẹ lọ dominate ẹ with your bad negative aura ìtumọ̀ ẹ̀ nìyẹn. bí ẹ máa sọ̀rọ̀ ẹ lọ. bàtò tí ń dáná ó ti dìyàwó lé nìyẹn. ṣáàdì bí mo ṣe treat ìyàwó létí Adéyẹmí èmi ò kì í wá bias kí lẹ rò débi truth or dare jọ fún mi ní answer yẹn ṣé bàbá tí lò kọ́kọ́ sọ gẹ́sẹ̀ pé truth or dare àbẹ́yìn girls yẹn lọ sọ bẹ́ẹ̀. Dára ló sọ pé ká ṣe truth or dare. ẹjọ́ máa ẹ má bínú mà you know why it is unbelievable tó bá pé story tẹ put up yìí ẹ sọ wípé Dara ò mọ baba tí likely kó má mọ Dara and she got there for the first time how bold will she be to start a game nílé ẹni tí ò rí tí ò mọ̀ rí. tí wọn náà dẹ̀ ń sìn gẹ̀ ń bẹ̀. tí ìwọ́dẹ̀ wà ń bẹ̀ òun ló dẹ̀ máa sáré sọ wípé kẹ́ ẹ ṣe sexual truth or dare game ó wà questionable I'm sorry. ǹjẹ́ ìgbà tó sọ bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n sọ fún baba tí pé married woman ni. rárá mi sọ bẹ́ẹ̀. ok máa sọ̀rọ̀ ẹ lọ. so bọ́dẹ̀ ṣe bẹ̀rẹ̀ truth or dare so ó wá díẹ̀ abẹ̀rẹ̀ like abẹ̀rẹ̀ truth or dare. ẹbẹ̀rẹ̀ truth or dare. so first dare mo mi ni first person mo wá ní àmọ́ díẹ̀ bàbá tí kì wọ́n da epo sí orí wọn. kí ló ń jẹ́ epo pupa kó dà sí orí ẹ̀. pé kó da epo pa sí orí wọn so bàbá tí wà ní à pé mo ń ṣe ètèpo tí wọn máa wá da epo tí mo manage máa wá dà sí orí máa ní àtẹ́bà lè ṣe ẹ̀dẹ̀ mú short wọn wá ní à pé máa tẹ owó wọn dẹ̀ tẹ fáyé. kí ni intention yín láti lọ síbẹ̀ in the first case. mi ò ní any intention mọ́. tó sí tẹ́lẹ̀ pé ẹ wá dómi ni àbí kí ló fa gbogbo da epo sí rí. wá tó sí mi rí àwọn tó sí anybody wọn dẹ̀ mọ̀ bóyá mo ń gbọ́. mi ò set anybody up mọ́. ẹ̀yin mélòó lẹ wà nínú ilé. èmi bàbá tí Dara then driver wọn jáde padà because driver wọn wọlé wọn jáde. so gbogbo bàtẹ́ ìṣe géèmù yẹn driver yẹn ò sìn bẹ́ẹ̀ ní tilẹ̀ tọ́lọ́. bẹ́ẹ̀ni. báwo ni ìlànà ti wá gbọ́ ń tẹ́ ṣe níbẹ̀. mi ò mọ̀. ok mo máa sọ̀rọ̀ lọ. ok ma so bí adẹ ṣe ń ṣe géèmù yẹn wọn á díẹ̀ bàbá tí ń pe kàn da epo sórí so bàbá tí wàá ní à pé báwo làwọn ṣe máa da epo sórí pé ṣèbí káwọn mu short àbí káwọn tẹ 5,000 Mary ó dẹ̀ mọ̀ pé mi kì í mu ọtí ó wá ní kí lọ da epo mi sórí ó ti mọ̀ pé mi nílé dà sórí wọ́n dẹ̀ send 5,000 so from there wọ́n tún wá díẹ̀ ìgbà tí kíní ẹ̀ tàn sí wọn. ó send 5,000 àbí. bẹ́ẹ̀ni. ok. so ìgbà tó tún wá yá wọ́n wá tún kíní ẹ̀ dọ́dọ̀ wọ́n díẹ̀ dára pé àwọn díẹ̀ dára kí ló tẹ̀ díẹ̀ wọ́n ṣáà díẹ̀ dára fún nǹkan kan ṣá kò ń ṣe nǹkan tó le ó ṣe so Dara náà wá díẹ̀ wọn padà pé mi lè rántí mi lè parọ́ wọ́n kàn díẹ̀ bọ̀ kò ń ṣe nǹkan tó le. bí wọ́n ní kó bọ́ bra. no wọ́n ní kó bọ́ bra no wọ́n ní kó bọ́ bra wọ́n díẹ̀ sí nǹkan kan ní bọ̀ nǹkan yẹn kò le mi lè parọ́.
yes ó ṣe. Okay. So ìgbà tí kíní ẹ̀ wá tàn sí mi ìgbà tó tàn sí àwọn náà Dára ṣàwá díẹ̀ bàbá tí sí ara wọn. Wọ́n sọ pé Dára nìkan ló ń bí àwọn o tí ì sọ pé wọ́n kan ń bí àwọn. Dára díẹ̀ bàbá máa ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe jẹ́ so question tẹ́ bá ti wá fẹ́ put to me ẹ lè put ẹ̀ so máa dá mo lè gbàgbé mo ń interview ẹ̀ náà ní yá máa sọ̀rọ̀ lọ Dára tún díẹ̀ ẹ̀ okay. So Dára wá díẹ̀ pé òun díẹ̀ wọn kó bọ́ ṣòkòtò wọn bàbá tí wàá ní báwo mo ṣe máa bọ́ ṣòkòtò ṣé ẹ̀yàn ọmọ ìṣe normal ṣá wọ́n ṣàfi ọ̀rọ̀ yẹn ṣeré awáyà ẹmu ṣọ́ọ̀tì ẹ̀bá lè ṣe wọ́n dẹ̀ transfer. Ọmọ ti tún bí ẹ kí ni plan yín kẹ́ tó sọ pé ń bọ̀. Ẹ̀mi ò ní plan. Iṣẹ́ aṣílẹ̀ ẹjọ́ ń ṣe kiri. For you to walk into his man's house bọ́ ṣòkòtò dépo sórí fowó béèlì ara ẹ̀ ẹ ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ̀rọ̀ lọ. So bó ṣàṣe àwọn méjèèjì wá ń díẹ̀ ara wọn sí Dára wá ń díẹ̀ bàbá tí sí ààrẹ ìgbà tó wá tó stage kan tó bá ṣàn díẹ̀ bàbá tí máa sanwó àbí kọ́ mu ọtí so ìgbà tó wá tó stage kan Dára wá ní bàbá tí ò jẹ́ kí géèmù yìí dùn jàre ní pé kí ló tó tẹ́ ń ṣe báyìí láàrin obìnrin méjì something like that the mother pé ṣe bó mo máa díẹ̀ wọn sí nǹkan tí wọ́n lè ṣe ni ṣe bí tó ń pé so that like wọ́n máa díẹ̀ wọn sí nǹkan tí wọ́n lè ṣe pé báwo lòun ṣe ń dí èèyàn òun ṣe game wá ń dí èèyàn sí ara ẹ̀ mo ní o lè dí ẹ̀wọ̀n mo ní o ṣára wọn add wọn tí mò ń fún ọ pé kọ́ depo sórí àbí kọ́ sáré jáde nulẹ̀ kọ́ tún sáré wọlé padà. bọ́ tó mọ̀ pé ìyàwó lé ní ẹni tẹ́ ẹjọ́ lọ bẹ̀ àbó mọ̀. mo mọ̀ pé ìyàwó lé ni. máa sọ̀rọ̀ lọ. so mo wá ní à pé wàá dẹ̀ fún wọn ní ìyẹn bàbá tí wàá nù tẹ̀sí tó pé àwọn understand the game ni pé ó yá ká ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ báyìí bọ́dẹ̀ ṣe bẹ̀rẹ̀ the first thing ó díẹ̀ bàbá tí ni pé kí bàbá tí kò bọ́ ṣòkòtò bàbá tí wàá láwọn lè bọ́ ṣòkòtò àwọn máa sanwó ó tún wá dé bàbá tí wàá díẹ̀ yes bàbá díẹ̀ ní àwọn díẹ̀ kò bọ́ aṣọ tiẹ̀ ó wá bọ́ aṣọ bó ṣe wá bọ́ aṣọ bàbá tí wàá ní okay well play pé o ṣóhun pé o níwèrè àbí something like that ìgbà tí ó wá díẹ̀ bàbá tí padà náà ó wá lóun náà díẹ̀ bàbá tí kí bàbá tí bọ́ aṣọ tọ́pù tọwọ́ bàbá tí bọ́ aṣọ. ìwọ́dẹ̀ wà ń bẹ̀. yes mo wà ń bẹ̀ because àjọ ń ṣe géèmù ni so ìgbà tó tún wá yá wọ́n ṣàwọn ṣe géèmù yẹn débi pé like àwọn méjèèjì wá ń fèsì ara wọn wọ́n wá ń dí ara wọn sí ara wọn so wọ́n wá ṣe débi pé òun díẹ̀ bàbá tí wà ní I dare you to come and give me doggy. Of course ẹ ti jí ilé already. So bó dẹ̀ bí bàbá tí dẹ̀ ṣe díẹ̀ pé kó wá give òun ní doggy wọ́n wá like bàbá tí wà ní ṣé mo fẹ́ máa wo àwọn pé kí n kọ ẹ̀yìn sí wọn náà máa ní èwo ni kọ ẹ̀yìn sí yín something like that pé wọ́n máa ní kò tẹ̀ need ó yá kọ like kí n kọ ẹ̀yìn sí wọn mo wá kọ ẹ̀yìn sí wọn wọ́n wá jọ ṣe nǹkan tó fẹ́ ṣe. but wọ́n kọjú sójú ni. bẹ́ẹ̀ ni like mo kọjú síwájú kitchen wọn. but wọ́n ti ń ṣe òun gbọ́ dúdú. bẹ́ẹ̀ ni mo ń gbọ́ dúdú. okay. so mo ní bàbá tí ṣe mo ní ẹ̀yìn àti dára ṣe wà ókè ṣá pé ọ̀rọ̀ géèmù tẹ́tí wá ṣe kò wá yé mi o ní pé normal ẹni ká ṣe truth or dare lóòótọ́ ó ní ká ṣe truth or dare abẹ̀rẹ̀ truth or dare ẹ wá rúnra yín ọ wá ní a ṣèbí géèmù ni ṣèbẹ́yìn lè ẹ sọ pé díẹ̀ nígbà náà wá ní ẹ. olùwà tó lórí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ó bí street. ẹ jọ̀ọ́ màmá ẹ má bínú ṣé nígbà tí wọ́n ṣe tán ló ń béèrè question yìí àbí wọ́n ṣe ń ṣe lọ ló ń béèrè question. ìgbà tí wọ́n ṣe tán ni mo béèrè question yìí nígbà bẹ́ẹ̀ ni pé ẹ̀dẹ̀ wá ń dí ara yín sí nonsense ni bàbá tí wàá dáhùn pé ṣebí géèmù ni ṣebí sọ pé ẹni tí ò bá lè ṣe káwọn wá mu ọtí ni àbí káwọn tún tẹ owó something like that tí ò bá lè ṣe bóun ló máa bẹ́ẹ̀lì ara ẹ̀ out mi ò wá sọ̀rọ̀. lórí tó ṣe ilé ọkọ nìwọ náà wà. rárá mọ́. ok máa sọ̀rọ̀ lọ. tó mi ò wá dára wá sọ pé kí wo ni nonsense náà pé ṣebí we are both mature yẹn pé nǹkan tó bá dẹ̀ ti like ọ̀rọ̀ tó wà nù géèmù yìí like àwa tá mọ géèmù yìí náà la mọ géèmù yìí pé so kò gbọdọ̀ jáde síta. kí ló dé tẹ́ fi mọ géèmù yẹn ṣé ìyàwó Lande ṣì wà nílé àbíkú nígbà yẹn àbíkú sì ń bẹ mọ. ó wà ń bẹ like ìgbà tí mo sọ pé ìgbà tí mo sọ̀rọ̀ pé ìgbà tí mo sọ̀rọ̀ pé èwo ni gbogbo òṣìtẹ́wájọ́ ń ṣe báyìí pé nígbà ẹ ti ń fi sex sínú game nípe náà ó yẹ kó máa díẹ̀ wọn sí nǹkan tí wọn ò lè ṣe based on pé ó ṣàlàyé pé bẹ́ẹ̀ ṣe ń challenge wá lè máa san owó fún yín. Yes, Marigolds. If you are Marigolds, if truly you don't have any ulterior motive or pre-planned,
when Babati, if truly, allegedly, because it's your word against Babati, it's Babati words against you. Afiti Dara, Toshi Ketayin, Tobatun Wasibi, Lole tun clear, Lole fún wa ní clarity, clear picture. Nígbà tí Babati, nígbà tí, because òun exonerate ara ẹ̀ ń sìn pé, bá wọn bọ́ṣọ. Hold on. Oni wọ́n dà gbogbo wa kọ́ lọ máa sùn síbì kan náà kọrí síbì kan náà, and it's not everybody that will be stupid or dense. You said ìwọ ló máa rojọ́ àwọn èèyàn ọ̀jọ̀gbọ́n tó wà ń bì náà máa fi tí gbọ́ náà máa dẹ̀ sọ. But my question to you is that if you don't have any pre-planned, or possible kó ṣẹlẹ̀ kó má ní pre-planned, but if you don't have a pre-planned, you don't have ulterior motive, and you call Lande your that is your boss, his friend, his manager, and Ìyàwó wá díà ìwọ ló dé mú débẹ̀ ó díà bàtò ní mama be BNS bàtò mú débẹ̀ kò sọ pé this is Ìyàwó Lande. That's what I'm saying. That's bẹ́ẹ̀ ni ma ló pé mi sọ pé skit maker gan because kò ṣe skit maker. Okay, but sọ fún wọn pé hold on pé ní skit maker but sọ pé Ìyàwó Lande ni. Mi sọ pé Ìyàwó Lande ni. So number one point ni number one tó ti kọ́kọ́ ti jẹ̀bi nìyẹn. Number two, nígbà tí ó wá dé stage tí wọ́n ti kọjú síra wọn, wọ́n ti yọ̀wọ́ ní setting according to what you said. Yes. Tán ti ní bọ́ṣòkòtò bọ́ṣọ tí ò sì di pé fún wọn ní dọ́gì o tó di pé bọ́ṣọ. If you're a true friend and a manager of Lande, Babati, ẹ wò ebi tá a ṣe dé ó ti tó, let's go. You did not do that. Èkejì nìyẹn o. Number three, ó wà ń bẹ̀ ó ló kẹ̀yìn sí wọn ó dẹ̀ ń gbọ́ tí wọ́n ń ṣe sound tí wọ́n ń fúnra wọn ní dọ́gì. Ó dẹ̀ ń sọ fún gbogbo ayé pé it was not intentional. Ó ní plan. And at the end of the day, the thing tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin mẹ́ta ó dé ọ̀dọ̀ Lande. Ṣé àǹjọ̀nú angel àbí ghost ló wọlé record tó fi dé ọ̀dọ̀ Lande? Ma bóyá kẹ́ bá wà ní wípé wọ́n bára wọn ṣe dọ́gì nínú kitchen. Okay. Bóyá kẹ́ bá mi invite Lande. Màmá kò tí ì débi tó jẹ́ pé Babati ní pé wọ̀gán fún àwọn ní head o tí ṣàlàyé bẹ̀ yẹn. Ó ti sọ fún yín ó exonerate ara ẹ̀. Gbé Bible sílẹ̀ kò sọ̀rọ̀ Bible má wọ̀rí. Dọ́gì gbogbo ègún ní Bible mo jẹ́ tèmi. Máa ń sọ̀rọ̀. Mi ò bá fún Babati ń dọ́gì gbogbo ègún ní Bíbélì ó máa jẹ́ ti Babati. Àdàbí tí bá ní ẹni. Ẹjọ́ tó rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbo mi ó yàtọ̀ sí ètò òrò ní bíbá. Ọ̀rẹ́ ti yàtọ̀. Nǹkan tí mo sọ. Ẹjọ́ tó rò tẹ́lẹ̀ ó ti yàtọ̀. Ọ̀rọ̀ ẹ ti yàtọ̀ níbi tó ti kọ́kọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ àti tó ń sọ sí ọ̀rọ̀ ẹ ti yàtọ̀. Ó ti yàtọ̀. Kí ni nǹkan tó yàtọ̀ ń bẹ́ẹ̀ mà? Nígbà tó kọ́kọ́ sọ̀rọ̀ lọ́hùn ó sọ wípé o introduce Dara as skit maker. Mi sọ bẹ́ẹ̀ ẹ má parọ́ mọ́ mi. Okay, Dara nígbà tó sọ wípé ẹ má fi ọ̀rọ̀ sí mi lẹ́nu mà ẹ jẹ́ torí Ọlọ́run mi ò sọ bẹ́ẹ̀ nǹkan tí mo sọ ẹ lọ gbọ́ dáadáa. Okay, máa gbọ́ àti gbọ́. Mo ní pé mo introduce Dara as a friend. A ti gbàgbé kí n ṣe skit maker but ọ̀gá ẹ̀ ní Lande kí ló mú ìyàwó ilé àwọn ilé single man. Mary go. Dara don't shout. Mo jẹ̀bi sọ́nà mo ní mo jẹ̀bi torí pé mo mú. Torí gbogbo tó ṣẹlẹ̀ láàrin Dara àti tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ ti ṣe fún several men. Mary ẹ jẹ́ sọ kìíní kan nígbà tí wọ́n accuse ẹ pé o fún Babati ní head you are quick to pick the Bible láti búra. Máa gbọ́ wait Mary go wait. Mo ṣe dì í mú. But you are not quick when wọ́n sọ fún ẹ wípé it's intentional. Ipe ta ló record you are not quick to pick the Bible láti búra. Torí pé mi ò mẹ́ni tó record. But you are not quick to pick that Bible láti búra pé o lọ́kọ́. For the Babati níbi tá a ti ń ṣe game kí gbogbo ègún ní Bíbélì kó jẹ́ tèmi ṣùgbọ́n tí bá record Babati gbogbo ègún ní Bíbélì tó fi pa kó máa jẹ́ tiwọn àdàbí tó bá yẹ pé mo wá burúkú Babati ló kù àbí mo ní intention sí wọn. I don't know. Ẹ lè pe Babati ẹ lè drag Lande. Okay, yín mẹ́ta lẹ́wọ̀n. I don't know. Báwo ni rìkọ́dì yẹn ṣe dọ́wọ́ Lande pé wọ́n ṣe dọ́gì tó ló sọ fẹ́mi ilé ni. I don't know. Pé wọ́n ṣe dọ́gì ní kitchen. Mi ò mọ̀. Mi ò mọ̀ bí record ṣe dọ́wọ́ Lande. Jerry, in my own mo mú ìyàwó ilé lọ sí
èèyàn mi ò dẹ̀ ní intention mi ò sọ pé bóyá mi ò rò mo jẹ̀bi accepted. Okay, Shari, Baba T, in as much as T blame Marigold of àwọn ìwà tó ń wù gẹ́gẹ́ bíi pé ó jẹ́ manager Lande ó dẹ̀ mọ̀ pé ìyàwó lé lòun mú lọ sí ibi tó mú lọ. You yourself, Baba T, you are to be blamed as well. Mi ní sọ pé torí pé ó jẹ́ ọmọ sí mi ní sọ pé torí pé but BNF vulgarism ìsọkúsọ yẹn ọ̀dọ̀ kò sí bẹ́yàn ṣe máa sọ̀rọ̀ okó lẹ́gbẹ̀ẹ́ òbò lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ẹ jẹ́ ká tún lò yẹn. Ní sùúrù àwọn tó gẹ́gẹ́ bí mo ṣe mọ Baba T ṣe ń gbọ́ ṣe bẹ́ẹ̀ mi ni mo fa Baba T the industry. Baba T is not is supposed to be disciplined. O kọ́ṣẹ́ débẹ̀ ó dẹ̀ mẹ́kọ̀ọ́ débẹ̀. Bí o débi ẹni sùúrù Baba T tèmi mọ̀ o bóyá lórí ṣáyó level ló jẹ́ kó mess up but nígbà tí wọ́n mú ọmọbìnrin yẹn wá tó ní stranger ni tó mọ̀ rí tó dẹ̀ go to the you put yourself, your career, your image at risk, and that is what you're paying for now. And I hope this will be a lesson to everyone. You understand? You don't take chances. You don't risk. Other paying me ti Ọlọ́run fún ní ògo àti stardom value, because if you know what you have, you will not want to lose it. Over what? Over olóṣọ́ pé 1 minute lẹ fi pé o ti ṣe whatever, you know, over 1 minute enjoyment or 5 minutes enjoyment or whatever. That is ridiculous. To be honest, I'm very upset. I'm very upset. You know, BBC here because you lost control. You lost control. You understand? And it is very, very bad. You what? Mommy, ṣé mo lè sọ̀rọ̀? Yes. Ẹ mọ̀ pé mo wà tipsy ńjọ́ yẹn mi lè parọ́ fún yín mi ìṣọlọ́tí mo wà tipsy mi ní parọ́ fún yín so torí ẹ̀ ló dẹ̀ ṣe torí ẹ̀ ní Marigold ẹ̀ ṣe ń bọ́ǹbù ọtí mọ́ mi bọ́ǹbù ó mọ̀ pé mi ò mọ tí mu. That shouldn't be. Anyways, I believe you've learnt your lesson. Mommy, mi ò mọ tí mu rárá. I know, but that shouldn't be an excuse. Ṣé mi ò lè parọ́ fún yín ó rọ mí lọ sí jọ yẹn gẹ́gẹ́ burúkú tẹ̀ ń wí. I know. Ó rọ mí lọ tí yóò ní. Hold on. Má tó sọ fẹ́ pé òun kì í mutí. Ìka ni ó rọ mí lọ tí yóò ní ìka. Bàbá tí ò mọtí lọ́jọ́ tá à ń sọ one shot. Àbáyé ẹ fẹ́ kala go. Hey, don't go to that route. Baba T, don't go to that route. Why is she lying? Baba T, you have already put yourself in a mess. You understand? Mommy. Don't. Àníká má máa parọ́ tó bá ti di kọ́. Ṣé pé àbí ẹ má bínú ó kàn ká mi lára ní pọ́n parọ́. Marigold, all being said, in this now, over 5,000 people are watching you, and I'll ask you as well the same thing. I want you to address everybody. Kì í ṣe about a minimal start truth or dare kolele èmi mo mú ìyàwó lé kolele. Okay, you have been caught in this situation, you understand, and it's terrible. It's a messy one. So address the public, the nation, everybody watching, so that you tell them. Maybe you apologize for what you have done. You tell them where you have been wrong. I will never apologize because I've never been wrong. Because side ibi tèmi tí wọ́n máa sọ pé tí nǹkan bá ṣẹlẹ̀ tán lóníkálùkù máa wo ibi tó ti wrong. Mi ò mọ̀ pé nǹkan wrong pé mo lọ síbi kankan yẹn pé bí mo ní any intention láti mú ọ̀rẹ́ lọ síbẹ̀ mo lọ sọ́dọ̀ wọn nìyẹn. Mo ní bàbá tí ṣe ń gbé ẹ̀ṣẹ̀ wà ní àdúgbò bá ilẹ̀ wa mo fẹ́ wá kí yín adẹjọ́ lọ nìyẹn. Okay, fine. Everybody no mature. Ó dá game kalẹ̀. A bẹ̀rẹ̀ game. A dẹ̀ ṣe. Reason why tí bàbá tí fi wá parọ́ mọ́ mi pé mo sọ́ọ̀kà wọn tí mi ò dẹ̀ sọ́ọ̀kà wọn tẹ́tí wá ní mo bọ́ra sí wòwò tí mi ò dẹ̀ bọ́ra sí wòwò nígbà tẹ̀dẹ̀ ń ṣe game yìí lọ́wọ́ the same yìí náà mo sọ pé Dára
o ò lè máa díẹ̀ bàbá tí sí àwọn nǹkan báyìí wàá díẹ̀ wọn sí gbọ́dọ̀ pé wọn ò lè ṣe bí kò ṣe gbá bí kò depo sórí àbí kò sáré wọlé ẹ̀dẹ̀ sọ ẹni ṣe mo fẹ́ máa ránù yín fún eré sísá ní àgbàlagbà something like that so tó bá yẹ pé bóyá ẹ̀yin méjèèjì ẹ̀ ti ní feelings fúnra yín ni ẹ̀ ṣe bí ẹ díẹ̀ mi náà ṣé mo ṣe ni ẹ sọ̀rọ̀ ṣé mo ṣe díẹ̀ tẹ fún mi did I do it. díẹ̀ wo ni wọ́n díẹ̀ ìwọ Mary Gold what kind of díẹ̀ ni bàbá tí díẹ̀ what kind of díẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀ díẹ̀. ọ̀rẹ́ mi díẹ̀ mi sí bàbá tí wọ́n ní pé ó ní kí n kiss bàbá tí mo dẹ̀ ní mi ò lè ṣe mo máa mu short. ok kí ni bàbá tí díẹ̀. bàbá tí díẹ̀ mi pé kí n finger ọ̀rẹ́ mi mo dẹ̀ ní pé mi ò ṣe lesbian I can't do it. irọ́ ló ń pa. I have to even get out of here. He says irọ́ ló ń pa. Ìṣù lọ́wọ́ tẹ̀ ń wò yẹn. Irọ́ ló ń pa ìṣù yẹn. Ọlọ́run ti mú mi. Ẹni Mary Gold, ìwọ ló lè play mi fọ́rọ̀ yìí. Lọ play orúkọ mi tí mo ní bàbá tí láàrin èmi àti yín náà. Ṣé nǹkan mo mú dára lóòótọ́ ẹ sọ pé ẹ mọ̀ dára because Ọlọ́run God so good. My brother was very smart. Tó fi ní kí n record ọ̀rọ̀ yín. I have your record. Yes. Màá gbọ́ sẹ́. I have your record. Màá gbọ́ sẹ́. Torí pé mo wọ́n pé kò tọ́ sí mi lẹ́nu kí n sọ pé ẹ báyàwó lé sùn. Torí pé àwọn èèyàn máa bá mi pín pé mo mú ìyàwó lé wá sọ́dọ̀ yín fine accepted. Which I don't know pé ẹ̀yin méjèèjì tó ń bá ẹbí wo ló wá ń bí mí nìsín? Ìwọ ló léèsì wa pọ̀ náà, ìwọ ló create gbogbo fún náà. Èmi mo lè sí papọ̀ pé kẹfúnra yín dọ́gì, tẹ́jọ́ pé méjèèjì lọ dí ara yín síra yín. Èmi mo lé ni mo sọ ní pé kẹjọ fúnra yín dọ́gì, èmi mo ní pé kẹ fíńgà. Ṣebí wọ head, ìwọ náà head mi náà. Ẹ fi ilé ayé yín ṣépè sí pé. Oya jẹ má wọrí bàbá tí má wọrí ìyẹn kọ́ ni bone of intention má wọrí ìyẹn kọ́ ni bone of contention. bàbá tí bá mi mute. Gbogbo nǹkan tí mo ní lẹ́yìn ó bàjẹ́. Mary Gold play ìrọ́jọ́ jẹ́ ó máa ẹ máa jẹ́kulẹ̀ ní lágbára Ọlọ́run. má ṣe pé ìpínlẹ̀ àbí tí wọ́n wá ẹ̀kọ́ burúkú fún yà bí. I have to get out of here. This is not fair. I don't like this for my brand. Calm down. Mi fún pẹ̀lú godfather mi tẹ́ni kí wọ́n máa sọ fún mi tí mo ní I don't want to come out in the first place. Because dára wà nínú àwọn tó yẹ kí n kọ́ mọ̀ pé something like this yẹn rìkọ́dì yẹn náà. tó kọ́ mọ̀ tún pé torí pé àwọn èèyàn rò pé dára bí ni pé èmi mo lọ sọ fọ́kàn which means mi ò mọ̀ gbogbo chat lórí fóònù ìyàwó ẹ̀ ṣé kò rí ni ṣé mo mọ̀ bóyá ẹ̀yin méjèèjì tún bá ara yín sọ̀rọ̀ ni. má bínú play rìkọ́dì yẹn má bínú play rìkọ́dì tó fi sọ pé kò bọ́ tàwa defender wọn. Mary Gold ṣé mo pé àwọn nǹkan tó lè justify ìwọ gangan náà. mi ò lè pay ẹ̀ bíbá tí mọ̀mí Esabod tó bá béèrè lọ́mí àbí tó bá mo lè send ẹ̀ sí wọn kọ́ rí tó mi lè pay ẹ̀ bíbá. ok bá a bí kí ọkùnrin kan já sí ọ̀rọ̀ yẹn if not so máa já yín sọ̀kalẹ̀. Wọ́n jẹ́ wọn parọ́ mọ́. ọkùnrin wo ló